Ó jẹ́ ọ̀kan lára àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá tí kò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn, tí ó sì jẹ́ wípé níṣe ni àwọn ènìyàn máa ń bu ọlá àti ọ̀wọ̀ fún. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé arẹwà ọkùnrin ni lélẹ̀ tí gbogbo àwọn obìnrin máa ń fẹ́, wọn á ní bẹ́lẹ̀ Yorùbá jẹ́ ọkọ ẹni àsìjálẹ̀ ẹni. Irú èèyàn bẹ́ẹ̀ ni Bọ́láńlé Nínálowó. A bí ní ọdún 1980 ní iléèwé gíga, ìyẹn ní yunifásítì. Ohun tí ó ṣe tó fi kẹ́kọ̀ọ́ jáde níbẹ̀ náà ni accounting, ìyẹn iṣẹ́ ìṣirò, lélẹ̀ tí ó sì wá fi ń ṣiṣẹ́ ṣe ní ilé ìfowópamọ́ GTB, ìyẹn Guaranty Trust Bank. Lẹ́yìn ìgbà náà ni ó ní ilé iṣẹ́ tí wọ́n ti ń ṣe òróró ìkunra, ìyẹn perfume, eléyìí tó já sí wípé ó ní perfume brand, ní eléyìí tó tún mú owó wọlé yàtọ̀ sí wípé ó ń ṣe eré orí ìtàgé. Eré àkọ́kọ́ rẹ̀ tí ó kọ́kọ́ gbé jáde nígbà tó darapọ̀ mọ́ àwọn eléré orí ìtàgé ilẹ̀ Yorùbá, òun náà ni ó pe orúkọ rẹ̀ ní Ribat. Bọ́láńlé Nínálowó jẹ́ ẹnìkan pàtàkì, ó jẹ́ gbajúmọ̀ tí gbogbo àwọn ènìyàn mọ̀ dáadáa bí ẹni mowó, gẹ́gẹ́ bí orúkọ rẹ̀ náà tí wọ́n máa ń pè ní Nínálowó. Tá a bá wá ṣe ohun gbogbo tí ó ní nílé àti lóko, ó jẹ́ 380 million naira. Òun ni a lè pè ní net worth Bọ́láńlé Nínálowó. Mo tún fò fẹ̀rẹ̀, mo lọ sọ́dọ̀ ẹlòmíràn, mo lọ sọ́dọ̀ ìyá wa Ìyábọ̀ Òjó. Ìyábọ̀ Òjó, eléyìí tí gbogbo wa tún mọ̀ sí Queen Mother, òun náà ni mo fẹ́ sọ nípa rẹ̀ báyìí. A bí sí ìlú Èkó, ṣùgbọ́n ó jẹ́ ọmọ ìpínlẹ̀ Ògùn gangan. Ibẹ̀ ni àwọn òbí rẹ̀ ti wá, ṣùgbọ́n ìlú Èkó ni wọ́n bí sí, ibẹ̀ náà sì ni ó ti dàgbà. Ó lọ sí iléèwé girama nílùú Èkó, ìyẹn National College Gbàgádà, Lagos. Ibẹ̀ ni ó ti ṣe iléèwé girama rẹ̀. Nígbà tí ó ṣetán níbẹ̀ ni ó lọ sí iléèwé Polytechnic ti ìlú Èkó, tí ó ṣe estate management níbẹ̀. Ó ṣe estate management ní iléèwé Polytechnic ti ìlú Èkó. Nígbà tí ó di ọdún 1998 ni ó darapọ̀ mọ́ àwọn òṣèré ilẹ̀ Yorùbá Nígbà tó wá di ọdún 2022 ni ó gbé eré àkọ́kọ́ rẹ̀ jáde tí ó pe orúkọ rẹ̀ ní Bàbá Dáríjì Wọ́n, ìyẹn ní ọdún 2022. Ó ṣe ìgbéyàwó ní ọdún 1999, gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe mọ̀ wípé, tí wọ́n ṣe máa ń sọ wípé bóyá ó tètè ṣègbéyàwó ni àbí bẹ́ẹ̀ kọ́ àbí bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n ó ṣe ìgbéyàwó ní ọdún 1999. Òun gangan ọjọ́ ìbí rẹ̀ náà sì ni ọjọ́ 21 oṣù kejìlá ọdún 1977. Tí ẹ bá fẹ́ ṣe ìṣirò rẹ̀, ẹ lè ṣí, torí rẹ̀ náà ni mo ṣe sọ gbogbo àwọn torí yẹn fún yín. Ní ọdún 1999 tí ó ṣe ìgbéyàwó yìí, nígbà tí ó yá, Ọlọ́run fi ọmọkùnrin jíǹkí rẹ̀ àti ọmọbìnrin lélẹ̀ tí orúkọ wọn jẹ́ Felix Òjó àti Priscilla Òjó. Ọ̀pọ̀lọpọ̀ wa ni a ti mọ̀ Priscilla Òjó, ṣùgbọ́n Felix Òjó yẹn, òun ni wọn kì í sábà dárúkọ rẹ̀ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ló mọ̀ Priscilla Òjó. Ní ìgbà tó yá tí aáwọ̀ ṣẹlẹ̀ láàrin òun àti ọkọ rẹ̀, ìgbà náà ni wọ́n ti túká, tí wọn ò sì jọ wà papọ̀ mọ́, ṣùgbọ́n òun ni ló tọ́ àwọn ọmọ yẹn, lélẹ̀ tí a mọ̀ sí Priscilla Òjó, tí ó tọ́ dé ibi tó dé títí tó sì fi sìn lọ sí ilé ọkọ. Tá a bá wá ṣe ohun gbogbo tí Ìyábọ̀ Òjó ní nílé àti lóko àti ní tàbá gba ilé gbá ọ̀nà, a máa lọ sí 400 million naira. 400 million naira, òun la lè pè ní net worth Ìyábọ̀ Òjó ní ọdún 2025. Mo tún fò fẹ̀rẹ̀, mo mú ẹlòmíràn sẹ́nu, mo tún mọ́nà mi pọ̀n, mo tún ti mú ẹlòmíràn báyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Ibrahim Chatta. Gbogbo wa náà ni a mọ̀ Ibrahim Chatta gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ wípé kò sí ipa tí kò lè kó nínú eré. Bẹ́ẹ̀ bá ní kó ṣarúgbó, bẹ́ẹ̀ ní kó ṣọ̀dọ́ làǹgbà, bẹ́ẹ̀ sì ní kó ṣe ọ̀dọ́ náà, kò sí eléyìí tí kò lè ṣe níbẹ̀. A bí Ibrahim Chatta ní ọjọ́ 14 oṣù kẹwàá ọdún 1970, ṣùgbọ́n ó jáde láti inú ìdílé tó tẹ̀ jẹ́ wípé àwọn ènìyàn pọ̀ níbẹ̀ púpọ̀, lélẹ̀ tí àwọn olóyìnbó máa ń pè ní polygamous family, lélẹ̀ tí ó sì ní àtàbúrò àtẹ̀gbọ́n bíi 14 ni àwọn ọmọ ìyá rẹ̀ àbí ni àwọn ọmọ bàbá rẹ̀ jẹ́ tí ó ní papọ̀. Eléyìí kò fún ní àǹfààní láti lọ sí iléèwé tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, tí ó jẹ́ ọmọ bíbí ìlú ìpínlẹ̀ Kwara, tí ó sì jẹ́ ọmọ ẹ̀yà Núpé, ìyẹn tá à ń pè ní Tápà. Ọmọ Tápà lè ń pe òun ní Ibrahim Chatta. Ó lọ sí ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ rẹ̀, ìyẹn ní St. Bridget's Catholic Primary School. Ní ìgbà tó wá yá ló wá lọ sí
Dende Secondary School ìyẹn náà ní ibì kan náà ni ó ti lọ sí méjèèjì. Nígbà tí ó yá torí ìdí èyí pé kò lè lọ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, òun ni ó ṣe darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá ní ọmọ ọdún 15. Ìyẹn láti kékeré ni ó ti darapọ̀ mọ́ wọn, léyìí tó túmọ̀ sí wípé ó kéré nígbà tí ó darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá, ìyẹn ní ọdún 1985. Látìgbà náà ni ó ti darapọ̀ mọ́ wọn, kó tó di pé ó darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá kí àwọn náà tó wá fìfẹ́ gbà. Níṣe ló máa ń ṣe àwọn apèrò sọ́kọ̀ tí àwọn olóyìnbó máa ń pè ní bus conductor, nítorí wípé ìdílé tó ti jáde èrò pọ̀ níbẹ̀. Ṣé sì mọ̀ wípé irú ìdílé báyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó bá wà níbẹ̀ níṣe ni wọ́n máa sapá fúnra wọn láti dìde. Ó jẹ́ a lè pè ní ibi àtàpátá dìde. Ó ti ṣe ìgbéyàwó lẹ́ẹ̀mẹ́ta ṣùgbọ́n Ọlọ́run fún ní ọmọ méjì àtọ̀tọ̀ ni Ọlọ́run yọ̀ǹda fún un. Léléyìí tí ó sì jẹ́ wípé tá a bá gbálé tá a gbá oko tí a lè sọ wípé ó ní òun náà ní 430 million naira. Ó ní 430 million naira, ìyẹn ni a lè pè ní net worth ti Ibrahim Chatta. Ní mo bá tún fòfẹ̀rẹ̀ mo bá tún mú ẹlòmíràn, ìyẹn Lateef Adédìméjì tí gbogbo wa mọ̀ bí ẹni mowó. A bí ní ọjọ́ kìíní oṣù kejì ọdún 1984 ní ẹ̀kọ́ tó kọ́ jáde ní ilé ìwé gíga òun náà ní Mascom ni ó jẹ́ ọmọ bíbí ìlú Ìsọlọ̀ ní ìpínlẹ̀ Èkó ṣùgbọ́n láti Abẹ́òkúta gangan òun ni ó ti wá. Ó lọ sí Iriakari Primary School tí ó sì tún lọ sí Lamuye Grammar School ìyẹn ní ìlú Èkó náà ní ibi tó ti wá yìí. Nígbà tí ó wá parí níbẹ̀ ni ó lọ sí Ọlábísí Ọ̀nàbànjọ University. Nígbà tó di ọdún 2007 ní ìgbà tí ó sì tún kéré díẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ sí mú ijó ní ọ̀kúnkúndùn. Ohun tó kọ́kọ́ fi bẹ̀rẹ̀ láti wọ inú ọ̀dọ̀ àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá nìyẹn, kó tó di pé òun náà wá bẹ̀rẹ̀ sí ní kópa nínú eré. Ara àwọn eré tó ti kópa ó bá ọ̀kan lára àwọn akẹgbẹ́ rẹ̀ kópa ní ọdún 2013, ìyẹn tí wọ́n pe orúkọ rẹ̀ ní Kudi Klepto. Nígbà tó sì di ọdún 2021 ó ṣègbéyàwó pẹ̀lú olólùfẹ́ rẹ̀ ìyẹn ẹlẹ́yinjú ẹgẹ́ rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Oyèbádé Adébímpé tí gbogbo wa mọ̀ sí Mobímpé. Nígbà tí a bá wá gbálé gbá oko tí a fẹ́ sọ iye tí Lateef Adédìméjì tó ní, òun náà ní 480 million naira. Ìyẹn 480 million naira ni ó ní a lè pè ní net worth Lateef Adédìméjì. Mo tún fòfẹ̀rẹ̀ mo lọ sọ́dọ̀ Tóyìn Abraham, ìyẹn Tóyìn Àìmákù tí ọ̀pọ̀lọpọ̀ wa mọ̀ bí ẹni mowó tí a mọ̀ sí Ovasabianti. Gẹ́gẹ́ bí mo ṣe porúkọ rẹ̀ ní Ovasabianti yìí, àwa náà ti mọ̀ wípé ó jẹ́ ẹnìkan tí ó jẹ́ adẹ́rìn-pòṣónú. Ó jẹ́ ẹni tí gbogbo àwọn ènìyàn máa ń fẹ́ rí lórí amóhùnmáwòrán wọn nítorí wípé bí ó bá ń ṣeré báyìí bí kéèyàn máa ẹ̀rín àrín yí lílẹ̀ ni èèyàn máa rín. A bí ní ọjọ́ 5 oṣù kẹsàn-án ọdún 1980. Ìlú Ìbàdàn ni wọ́n ti tọ́ dàgbà ṣùgbọ́n ó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá ní ọdún 2003. Ìgbà yẹn ni ó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèré ilẹ̀ Yorùbá. Ó jẹ́ producer ní iléeṣẹ́ òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá yìí ni ó sì ṣe ìgbéyàwó pẹ̀lú ọkọ rẹ̀ ìyẹn Kọ́láwọlé Àjẹyẹmí tí Ọlọ́run sì yọ̀ǹda ọmọ kan fún wọn. Ní tá a bá wá gbá ilé gbá oko gbá ojú ọ̀nà àti ohun gbogbo tí Tóyìn Abraham ní, ó máa jẹ́ 550 million naira. 550 million naira ni a lè pè ní net worth Tóyìn Abraham ní àsìkò tí a wà yìí. Ẹ rí wípé nǹkan kì í síbẹ̀. Mo wá fòkótó mo tún bọ́ láǹtò sí orí Ṣọlá Ṣóbọ̀wálé tí gbogbo wa mọ̀ wípé kò gbàgbẹ̀rẹ́ òun ni ìyá yìí ní àárín àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá. Gbogbo àwa tí a bá mọ̀ Ṣọlá Ṣóbọ̀wálé nǹkan tí mò ń sọ yóò ti yé wa dáadáa. A bí Ṣọlá Ṣóbọ̀wálé ní ọjọ́ 26 oṣù kejìlá ọdún 1965. Ó jẹ́ òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá, ó jẹ́ akọ ìtàn, ó jẹ́ producer, ó sì jẹ́ adarí eré.
gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé ẹnìkan tó lámìlaka láàrin àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá ni. Bẹ́ẹ̀ ó sì ti gba àmì ẹ̀yẹ lọ́pọ̀lọpọ̀ tí gbogbo àwọn ènìyàn tiẹ̀ mọ̀ bí ẹni mowó, tí ó ti gba àmì ẹ̀yẹ oríṣiríṣi àwọn àmì ẹ̀yẹ ni wọ́n ti fi fún un, tí ó ti wá tún kópa nínú àwọn oríṣiríṣi eré. Ṣùgbọ́n ohun tó kọ́kọ́ fi bẹ̀rẹ̀ òun ni wípé ó ti kọ́kọ́ máa ń farahàn nínú eré kó tó di wípé ó lọ kópa nínú Super Story. Ní ọdún 2021 ni ó bẹ̀rẹ̀ sí ní kópa nínú Super Story tí à ń sọ yìí. Òun náà ṣe ìgbéyàwó, Ọlọ́run sì yọ̀ǹda ọmọ 4 ọ̀tọ̀ọ̀tọ̀ fún un. Nígbà tí tá a bá wá ṣí ohun gbogbo tí Ṣọlá Ṣóbọ̀wálé ní ọ̀tún lósì, tá a bá ṣí ipò tá a gbá ilé gbá oko, ó jẹ́ 600 million naira.